لا إله إلا الله الملك الحق المبين. gbólóhùn tá a wí mo fẹ́ kó mú àdúrà yìí níbẹ̀. kí làdúrà yìí wà fún? òun náà ní wípé gbogbo bímọbímọ à ń gbọ́ oríṣiríṣi rògbòdìyàn tí ń lọ ń ta pé àwọn báńdíìtì wọ́n ń ya wọ̀lú, àwọn kidnapper wọ́n ń jí àwọn ọmọ gbé, kódà wọ́n ń jí àgbàlagbà gbé tí wọ́n ń gba ransom lọ́dọ̀ àwọn tí wọ́n bí wọn, wọ́n ń pa ẹlòmíì dànù. kí l'Ànábì ní ká máa wí tó a máa fi ṣe ìṣọ́ fúnra ara wa àti àwọn ọmọ wa? gbogbo àwọn tá a bá lọ́mọ kéékèèké nílé báyìí, láàárọ̀ tí wọ́n bá fẹ́ jáde lọ sílé ìwé àbí wọ́n lọ sílé kéwú àbí wọ́n fẹ́ ṣeré káàkiri àdúgbò lọ́jọ́ tí ò sílé ìwé tí ò sílé kéwú, a wá gbé orí wọn sí ẹnu báyìí, gbangba wájú wọn báyìí, wọ́n wá ní la ilaha illallah al-malikul haqqul mubin muhammadu rasulullah sadiqul wa'dil amin. tá a bá ti wí gbólóhùn yìí tán, a gbé etí ọ̀tún wọn sẹ́nu, a sì bẹ̀rẹ̀ mo ṣe ṣe yìí, a tún gbé etí òsì wọn sẹ́nu, a sì bẹ̀rẹ̀ ó tán. ìṣọ́ ọlọ́run tó nípọn ju gbogbo kéèyàn gba security lọ, ọlọ́run máa fi ṣọ́ àwọn ọmọ wọn. ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ ẹ bá ti jí ní àràárọ̀, ẹ máa kọ́kọ́ ṣẹ́ ìpè ńláńlá fún àwọn àfáà yìí. olórí burúkú ni wọ́n ti bà ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́, wọ́n ti pa irọ́ fún ìran Yorùbá, wọ́n ti fà wá sẹ́yìn, wọ́n ti ti ẹ̀yìn gbèrú wá, wọ́n ti fẹ́ jẹ́ kí omi ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. olórí burúkú ni àwọn àfáà yìí. ẹ wo nǹkan tí ẹni yìí ní ká máa kà fún ìṣọ́ tá a bá fẹ́ kí àwọn kidnapper, àwọn ajínigbé tó ń gba owó, tó dẹ̀ pé ẹ̀sìn Islam náà ni ó ní kó máa jíyàn gbé. tẹ́ bá lọ ka Quran chapter 47 verse 4, ó ní ẹ máa jí wọn gbé, ẹ lè gba owó tú sílẹ̀, ẹ dẹ̀ lè fi wọ́n lẹ̀ tó bá ń wùn yín. ẹni ìwá ní ká tó wá máa ka la ilaha illallah. kí ni ìtumọ̀ nǹkan tẹ́ni ní ká kà tó bá jọ mọ́ ìṣọ́ rárá? ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ kí n sọ ìtumọ̀ nǹkan náà ní èdè abínibí. kò sí ọlọ́run kan àyàfi Allah, òun ni ọba òdodo tó hàn. Muhammadu òjíṣẹ́ Allah ni, ẹni tí àdéhùn rẹ̀ jẹ́ òdodo tó dẹ̀ jẹ́ olùfọkàntán. nǹkan tó wà níbẹ̀ nìyẹn, ìtumọ̀ ẹ̀ nìyẹn. kéèyàn wá máa ka nǹkan yìí kẹ́ wá ní ẹ máa ń fẹ́ sí etí ọmọ, ẹ fẹ́ sí etí òsì. irọ́ lásán ni. gbogbo àwọn àfáà yìí, gbogbo nǹkan tó ń sọ fún yín ní èdè lárúbáwá, ẹ sọ fún wọn pé kí ni ìtumọ̀ ẹ̀ ní èdè abínibí. ẹ mọ̀ wípé irọ́ ni. ẹ wá bi wọ́n tí Allah bá jẹ́ ọlọ́run lódodo, kí ló dé tí ẹ ò lè sọ ọ̀rọ̀ yẹn ní èdè Yorùbá? ṣe bẹ́ẹ̀ sọ wípé ìrun nìkan òun ni ẹ gbọ́dọ̀ kí ní èdè lárúbáwá. kí ló dé tẹ́ ẹ tún wá fẹ́ gbàdúrà tẹ́ ẹ tún wá ń gbà ní èdè lárúbáwá, bó tilẹ̀ jẹ́ pé nǹkan yìí kò sí nǹkan, kò jọmọ́ àdúrà, kò ń ṣe ìwúre. Allah kò sí ọlọ́run kan àyàfi Allah. ẹ wá ń sọ pé ẹ̀ ń wá ìṣọ́ ọlọ́run, ẹ̀ ti sọ pé kò sí nǹkan tó ń jẹ́ ọlọ́run àfàlà. ẹ̀yin ọmọ Yorùbá, Allah ò kì í ṣe ọlọ́run. olórí burúkú ni àwọn àfáà yìí. wọ́n mọ òdodo, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn Fúlàní ni wọ́n dẹ̀ ń bá wa sọ èdè Yorùbá. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jí. wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá ni, wọ́n fẹ́ bayé wa jẹ́ ni. Sudan, wọ́n máa ti gba Sudan. wọ́n ti gbọ́n ìwò yíká nǹkan tí Muhammadu ṣe fún àwọn ìran Banu Kureza, òun ni wọ́n máa ṣe fún wọn ní Sudan. wọ́n gbẹ́ trench yí wọn ká, wọ́n dẹ̀ ń pa wọ́n sínú ibẹ̀ yẹn. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jí. àwa Yorùbá a ní nǹkan tó lè dáàbò bò wa, nǹkan táwọn bàbá wa fún wa tí ogun òfin ní wọ̀lú. àwọn olórí burúkú yìí ní ká lọ dànù, ká gbẹ́kẹ̀lé Allah tí ò gbọ́ èdè Yorùbá. ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú. gbogbo nǹkan tá à ń sọ pátápátá nípa ẹ̀sìn Islam òdodo ni. a dẹ̀ ń fi ẹ̀rí ẹ̀ múlẹ̀, a dẹ̀ ń mẹ́rin jáde. ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń lọ yẹ̀wò, wọ́n ń bá, wọ́n dẹ̀ ń fi ẹ̀sìn Islam múlẹ̀. gbogbo ọmọ Yorùbá pátápátá, ẹ kúrò ní ẹ̀sìn Islam, ẹ padà sí ilé yín. nǹkan tó bá ń ṣe nílé yín, ẹ tètè lọ máa bá wọn ṣe. èyí tẹ́ bá máa repackage, báwọn lárúbáwá ṣe repackage òkúta tó ń repackage Allah, ẹ̀yin náà ẹ jẹ́ ká repackage ẹ̀. àwọn olórí burúkú làwọn pípù yìí o. wọ́n fẹ́ wá fi àṣà lárúbáwá, wọ́n fẹ́ fi bà tọ̀dọ̀ tiwa jẹ́ ni o. wọ́n fẹ́ gba orúkọ wa, wọ́n fẹ́ gba èdè wa, wọ́n fẹ́ gba àṣà wa.
wọ́n fẹ́ gba ìmúra wa, wọ́n fẹ́ gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa, wọ́n fẹ́ gba gbogbo àwọn irúnmọlẹ̀ wa kí wọ́n gbé Allah lé wa lọ́wọ́. Allah ò dẹ̀ lè dáàbò bò wa. Wọ́n máa ń jí wọn gbé nílẹ̀ Haúsá, bẹ́ẹ̀ wọ́n ń gba ransom. Ṣáwọn ẹni tó wà nílẹ̀ Haúsá ṣé wọn ò mọ nǹkan yìí ni? Irọ́ lásán ni gbogbo nǹkan táwọn àfáà ti pa fún wa ní ilẹ̀ Yorùbá látijọ́ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ọmọ lè kéwú, ẹ tètè lọ kó ọmọ yín kúrò nílé kéwú, ẹ lọ kó ọmọ yín sẹ́nu iṣẹ́. Nǹkan tó bá ń ṣe ń lé yín, ẹ tètè lọ fi tọ́ ọmọ yín, ẹ tètè lọ rú àwọn ọmọ yín ní agbára, ẹ jàsè jẹ, ẹ ṣẹbọ, mò ń tẹnumọ́, ẹ ṣoògùn, ẹ ṣòkígbẹ́, ẹ ṣe fọ́bọn, ẹ ṣe ayẹta. Torí àwọn olórí burúkú yìí wọ́n fẹ́ kógun jà wá. Tógun bá dẹ̀ dé, àwọn náà ni wọ́n máa padà bógun lọ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè ò nẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò ní kèfèrí. Ọlọ́run Olódùmarè ò nílé, ibi gbogbo ló wà. Allah ó nẹ́sìn, ìsìláàmù nìkan lẹ̀sìn ẹ̀. Allah ó nédè, èdè Lárúbáwá nìkan lè díẹ̀. Allah ó dẹ̀ nílé, Kaaba nílé Allah. Ẹ̀yin ọmọ Yorùbá, ìran tó ní ọgbọ́n jù òun ni ìran Yorùbá. Mo dẹ̀ mọ̀ pé ààbọ̀ ọ̀rọ̀ ó tó fọmọlúàbí. Mo sọ yìí, mo dúró, ó dìgbà.